When the Sunday I am Shewa. Yeah, ẹ̀yin wá máa darapọ̀ mọ́ ní orí ìkànnì yìí. Pápá náà ni a máa ṣètò tòní. Nítorí àkókò wa a ò ní dènà pẹ̀lú rárá. Ẹ̀yin tí wà ní orí Facebook ẹ máa darapọ̀ mọ́ wa. Ọ̀gbẹ́ni Adéjọbí, thanks for joining us. Ẹ jẹ́ káwọn èèyàn máa darapọ̀ wá ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì lórí ìkànnì tí a wà nínú rẹ̀ ní ìbò ni wọ́n ń pè bí this is Iyalaje Kọ́ọ̀tù. Akíwa, ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Mo kí gbogbo ojú tó ń wò mí lọ́kùnrin àti lóbìnrin, ní ọmọdé àti ní àgbàlagbà, ní onílé àti ní àlejò. Mo kí wa tẹ̀ṣọ́. Pàápàá jùlọ mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin àti lóbìnrin nínú ẹ̀sìn Islam. Ká máa kí wa pé a kú ọdún a kú ìyèdún. Ẹ̀mí wa yóò ṣe púpọ̀ ọdún láyé àti ní ààyè ìdẹ̀ra. Mo kí gbogbo wa gan ni. Lẹ́yìn náà mo tún fi àsìkò yìí mo kí gbogbo ẹ̀yin tí ọbẹ̀ ò ṣẹlẹ̀ fún pé ẹ ṣáà ti jẹran yín. Àwọn kan ti dá jẹran wọn tán, àwọn kan ti ẹ̀pẹ̀ran wọn ò pé bẹ́ẹ̀ ṣe ń bọ́ lẹ́ǹdínlẹ̀ ń dá wọlé. Ṣe bọ́dún léyá wọ́n ní kí gbogbo ká fún àwọn èèyàn lẹ́ran ni ká sáàbò oúnjẹ ni kí gbogbo èèyàn jẹun. Kí ló wá dé? Ókè o. Kí ló wá dé o? Tọ́ kò sí wàhálà. Ẹ̀yin tẹ́ sì gbẹ́ran yẹ ọdún ránṣẹ́ sí wa àbínú o. Mo gbàládùra fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ó wù láti pẹran léyá tẹ́ ti wọ léyá. Ṣùgbọ́n nítorí bí ìlú ṣe rí, bí gbogbo ṣe rí, lẹ wá ní pé tọ́ ọdún yìí lórí bó ṣe rí yìí. Ọdún tó ń bọ̀ mo gbàládùra pé Ọlọ́run Elédùmarè á bùkún fún yín. Ẹ ò lè múnú àwọn ọmọ dùn, ẹ lè múnú ìdílé yín dùn. Ẹ̀yin tó wù láti lọ sí hajj Ọlọ́run á ṣe ní rọrùn fún yín. Ọdún tó ń bọ̀ kò sẹ́ni tí ó dòkú lémi àti yín gbogbo pátápátá a ó jọ pé ju ṣe ni. A ó jọ wà láyé, a ó jọ wà láàyè láṣẹ Ọlọ́run Elédùmarè. Àwa táwa náà bá yín ṣàdúrà, àwa náà ó jọ wà, gbogbo náà láàjọ wà. Ẹ̀yin ọlọ́dún náà gbogbo pátápátá. Ẹ̀yin tẹ́ sì pẹran lọ́dún yìí, ọbẹ̀ yóò ní sílẹ̀ lọ́dún tó ń bọ̀. Kí ló wá dé? Mo dẹ̀ rówó pẹran lọ́dún tó kọjá, mi ò rówó pẹran lọ́dún èkó ní jẹ́ ti yín o láṣẹ Ọlọ́run Elédùmarè. A kú ọdún, a kú ìyèdún, àṣeyí ṣàmọ́dún, àmì àṣẹ Èdùmàrè. Tọ́ ẹ jẹ́ kí n máa káwọn èèyàn wa tó wà lórí ìkànnì yìí. Mo ti rí ọ̀rẹ́ mi pàtàkì Moshe Gold, how are you? Mọ́mí Bọ́láńlé àrùn pé mi ò máa mọ orúkọ yẹn pronounce, kò máa sọ orúkọ ń bẹ̀. Ṣé àárín pé àbí báwo ṣe máa pronounce? Ẹ wá sórí ẹjọ wá sórí WhatsApp mi kí ẹ bá mi pronounce ẹ dáadáa. Mọ́mí Abilékọ Tolúwalọ́pẹ́ ìyá Tolúwa ni mo ní Lára Amúṣàn Ọ̀dẹ́rìndé Ọmọlára, ṣé kìí ṣe Lára ẹlẹ́ẹ̀lẹ́ ni àbí Lára àmúlẹ́ni? Ọmọlára Amúṣàn Ọ̀dẹ́rìndé, God bless you. Mo rí arábìnrin Yétúndé Adésànmí, mo rí gbogbo yín bẹ ṣe wọlé bẹ ṣe ń jókòó, ẹ̀yin tẹ́ wọlé mo kí yín o. Ẹ pẹ̀lẹ́ mà, ẹ pẹ̀lẹ́ sà. Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Ẹ má gbàgbé Yorùbá bọ̀ wọ́n ní ìpolówó ọjà báyìí náà ní àgúnmọ̀. Ká tún máa gbé ẹnu lé ohun tí a torí rẹ̀ wá sọ lónìí. Ẹ jẹ́ ká kọ́kọ́ sáré polówó ọjà pápápá. Ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ ralẹ̀, tí ẹ bá fẹ́ donílé lórí ẹ kọ́kọ́ ralẹ̀ ni. Ẹ má gbàgbé iléeṣẹ́ Landness Homes and Properties, àwọn náà ni wọ́n ṣe kíni. Wọ́n lè ta ilẹ̀ fún wa, ilẹ̀ tó máa fi ní lọ́kàn balẹ̀, ilẹ̀ tó jẹ́ wípé kò ní sí hàn kọ́ wọ́n bẹ̀. Wọn ò ní padà sọ wípé ẹ̀ talẹ̀, wọn ò ní padà sọ wípé ẹ̀yin kẹ́ọ̀kan ní padà gbẹ́jọ́ wá sórí TikTok, ní gbẹ́jọ́ wá sórí Facebook pé wọ́n ralẹ̀ lọ́dún 5 sẹ́yìn o, kíní kan nìkan ẹ wá débẹ̀ wọ́n ti ẹlòmíì ti ń kọ́lé lé lórí.
ẹ wá ní pé òkè o ẹ fẹ́ gbowó padà wọ́n wá láwọn fẹ́ sanjú owó lẹ́yìn tó ti fowó yín ṣòwò láti bí ọdún 5 ọdún 6 ọdún 10 kò má ní ṣẹlẹ̀ kì í ṣẹlẹ̀ nílé iṣẹ́ Landness Homes and Properties orí náà ẹ wá bá ilé iṣẹ́ Landness Homes and Properties ẹ wá bá wọn dá owó pọ̀ ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tí ẹ máa pè wọ́n sí pápákọ̀ náà ni màá ṣe ẹ̀yin mọ̀ ọgbọ́n la máa fi pé o ẹ má bínú torí àwọn tó wà lórí TikTok ẹ jẹ́ ká pè é báyìí ẹ jẹ́ ká kà á sí ọwọ́ iwájú báyìí ẹ jẹ́ ká sọ wípé 1 ẹ̀sán 1 no bẹ́ẹ̀ kọ́ 1 kọ́ ló máa bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ jẹ́ kí n tún pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú 0 ẹ̀sán 0 ẹ̀rin 5 ẹni sùúrù ẹ jẹ́ kí n pè dáadáa ẹ má jẹ́ kí n gbé iléeṣẹ́ mo ti pe fóònù nọ́mbà méjì pọ̀ ẹ bá mi mú gègé ẹ bá mi kọ sílẹ̀ ẹ bá mi kọ 0 ẹ̀sán 0 ẹ̀fà 989877 bó ṣe rí nìyẹn ẹ jẹ́ kí n ṣe lẹ́ẹ̀kan sẹ́yìn tẹ̀ wá lórí Facebook ẹ ti mọ̀ tó náà tó wà lórí TikTok ẹ tó bá lè bá mi fáàsì bá mi táìpẹ̀ sílẹ̀ 0 ẹ̀sán 0 ẹ̀fà 989877 bó ṣe wà nìyẹn ẹ jẹ́ ká lọ sí iléeṣẹ́ Sisi Alágbo ìwọ tó bá fẹ́ ra fibroid crusher ó wà mẹ́ 14,500 ni wọ́n ń tà lọ́wọ́lọ́wọ́ promo dẹ̀ wá sales wà o àwọn ọjà wọn sin owó ẹ̀ ti wà lẹ́dínwó gbogbo èyí tó jẹ́ pé ẹ bá fẹ́ ẹ̀ ń wá herbal specialist ní báyìí àsìkò tó tí ẹ lè kàn sí Sisi Alágbo àwọn ọjà wọn ti wà ní ẹ̀dínwó bóyá fún ti infection ni infertility ni ẹ̀yin ọkùnrin tí nǹkan ọmọkùnrin yín dorí kodò ní gbogbo ìgbà ẹ̀yin ọkùnrin tẹ́ ò lè tẹ́ kanlẹ̀ tẹ́ ẹ̀ lè ṣàtẹ̀kanlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n àsìkò rẹ̀ ẹ kàn sí Sisi Alágbo lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0 ẹ̀jọ 1 ẹ̀rin 5 974370 ẹ jẹ́ ká tún pè é lẹ́ẹ̀kan sí 0 ẹ̀jọ 1 ẹ̀rin 5 974370 òun náà ni ohun tí ẹ lè pè wọ́n sí iléeṣẹ́ Sisi Alágbo káwá wọnú tá a wá torí rẹ̀ wá ní ràbádì gan ẹ jẹ́ ká wá wọrí ètò lọ ní ràbádì gan kí ni tá a wá ti orí rẹ̀ wá fàǹfààní ẹ̀yin tí ẹ bá wà lórí ìkànnì yìí tẹ́ bá ní òkè kí ló tẹ̀ wá gbé wa wá sí òde lónìí ohun tó gbé wa wá sóde lónìí ó ní í ṣe pẹ̀lú gbogbo àwọn awuyewuye tó ń lọ ní orí afẹ́fẹ́ kí làwọn awuyewuye yìí nípa ọ̀rọ̀ Aishat Lawal ẹjọ́ Aishat Lawal náà ni a fẹ́ dá sí lórí ìkànnì yìí lónìí Aishat Lawal òun náà ni a fẹ́ dá sí àwọn èèyàn tí ẹ ń try láti ẹ jẹ́ ká wọ́n ká try láti gbé àwọn èèyàn wọlé nígbà tí wọ́n lè wà lórí ìkànnì nígbà tó bá tó àkókò tí a bá fẹ́ máa gbé àwọn èèyàn wọlé hello ṣé wà ẹ bá wa mute o nígbà tó bá tó àkókò tá a máa sọ̀rọ̀ a máa jẹ́ kí àwọn èèyàn kó máa bá wa dá sí ọ̀rọ̀ ní hello ẹ bá wa mute. Can you mute? Thank you. God bless you. Tó bá tí àkókò tí ẹ máa bá wa dá sọ̀rọ̀, a máa ṣe ojú òpó sílẹ̀. Àwọn èèyàn máa ní orí ọ̀fẹ́ láti bá wa dá sí ọ̀rọ̀. Pàápàá jùlọ tẹ́ wà ní orí TikTok. Ẹ jọ̀ọ́, ẹ bá mi pè Alhaji Abiola Azeez Istijọba. Ẹ jẹ́ kí wọ́n bá wa bọ́ síbí yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa bọ́ ibẹ̀ bàbá ẹ bá wa bọ́ síbí kò sí nǹkan kan tá a torí rẹ̀ pè yín o bàbá nítorí àwọn ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ ní àwọn ọ̀rọ̀ tó ń bẹ lóde lọ́wọ́lọ́wọ́ yìí òun náà ni a fi torí rẹ̀ tá a fi pè yín wípé kẹ́ wá jẹ́ wa tá a bá ní pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórí ìkànnì yìí pé a ò rí irọ́ la pa tá a bá ní a ò rí irọ́ la pa tá a bá ní pé a ò rí irọ́ la pa ṣùgbọ́n mi ò ní parọ́ fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ wípé àwọn ò ní fi gbákanbọ̀kan nínú lórí ètò yìí gbogbo alámọ̀gbà tí
bàbá Isijabal tí wọ́n jáde síta tí wọ́n gbé àwọn ọ̀rọ̀ kan jáde tí wọ́n ń sọ àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin àwọn àti MC Olúọmọ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ń ṣàlàyé àti kí lórúkọ wọn ẹnìkan yìí tí wọ́n tún jọ ń sọ̀rọ̀ tí wọ́n jà ń sọ gbogbo nǹkan ìrìn àjò wọn bí kinní kan ti ṣẹlẹ̀ tí wọ́n ṣá sọ̀rọ̀ níbi wọ́n ti sọ̀rọ̀ náà ni wọ́n ti sọ̀rọ̀ dé ibi tí wọ́n ti sọ wípé Aishaati wọ́n ní mọ́tò Venza tó ń lò yẹn ọ̀rọ̀ náà ni wọ́n sọ débẹ̀ o wọ́n ní Venza tó ń lò yẹn wọ́n ṣàlàyé wọ́n ní àwọn làwọn gbé fún MC Olúọmọ tí MC Olúọmọ lọ fi ṣe give away tó fi lọ ṣe birthday gift fún Aisha Lawal wọ́n dárúkọ bẹ́ẹ̀ náà ni Alhaji sọ wípé tó ṣẹ̀ṣẹ̀ ṣí ṣọ́ọ̀bù aṣọ nílùú Ìbàdàn bẹ́ẹ̀ ni ẹ dárúkọ ohun tó wá yani lẹ́nu tó yà wá lẹ́nu wípé ọ̀rọ̀ yìí wá ṣẹlẹ̀ ẹ̀yin tí wọ́n látọ̀dọ̀ coach ṣe é wà ó yẹ send request náà ṣe ti send tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n bá ìtìrí ṣùgbọ́n ohun tó wá yà wá lẹ́nu ni wípé lẹ́yìn tẹ́ ẹ ti dárúkọ ẹ̀ fún wa ẹ káàbọ̀ God bless Rama, God bless you ma ẹ káàbọ̀ sórí ètò. èmi mo sọ̀rọ̀ níjọ́ yẹn pé mo máa bá yín sọ̀rọ̀ pé báko bàbá tó ti yé yín. Ó ti yé mi. Bẹ́ẹ̀ ni. Yes ma ẹ join ẹ mute kẹ́ máa bá wa kálọ tó bá ti tó àkókò tá máa ṣojú òpó sílẹ̀ kẹ́ wá bá wa èyí tẹ́ bá wà nílé lè máa bá wa dá sí ma. Ó dá mà ẹ ṣé mà. Èyí tí àwa nínú ni pé ọ̀rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ kì í ṣe bí ọ̀sẹ̀ kan. Tí Alhaji ṣe Isijabal bí àwọn ṣe máa Isijabal tó ti jáde tí wọ́n ti sọ̀rọ̀ yìí láti ìgbà náà ní gbàgbó sí wá ń lọ lórí Aisha Lawal. Ó di gbàgbogbo ó di gbogbogbò ó di gbàgbàgbà. Arábìnrin náà ò tètè jáde síta kó sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó tẹ̀ jẹ́ fans wọn tó sọ pé Ìyálájé ẹ ò sọ̀rọ̀ sí ọ̀rọ̀ Aisha Lawal. Mo dúpẹ́ pé mi ò sọ kankan lé lórí. Ṣé ẹ mọ̀ ìdí tí mi ṣe sọ̀rọ̀? Ṣé ẹ mọ̀ wípé ìtẹ́ mi ń rò tí mi fi sọ̀rọ̀ ẹlòmíì lè máa rò bẹ́ẹ̀. So mi ò dẹ̀ blame àwọn tó sọ̀rọ̀ mo máa yànnàná méjèèjì ìdí tẹ́mi ò fi sọ̀rọ̀ ìdí tí mi lè ṣe blame àwọn tó sọ̀rọ̀. Ìdí tẹ́mi ò ṣe sọ̀rọ̀ rèé mo kàn rò ní mo ní wọ́n fúnyàn ní birthday gift. Ó ṣe wá ń di táwọn èèyàn wá ń jáde tó sọ pé wọ́n lọ fún ní Venza ó lọ gba kíní kan ó gba bẹ́ẹ̀ you have to go and work go and kíní kan be serious you go and do this wọ́n wá rí pọ̀rọ̀ yìí pọ̀ jù. Gẹ́ẹ̀tì mi pé ọ̀rọ̀ yìí pọ̀ jù. Mo wá fi rọra mi wò pé ǹjẹ́ mo lè fẹ́ máa ṣọjọ́ òbí kẹ́nìkan wá gbé gift wá tó lòun fẹ́ gbé fún Ìyálájé kí wọ́n á kọ́ máa bèrè pé hello ẹjọ́ gift tẹ́ fẹ́ fún mi yẹn níbo lẹ ti rí níbo lẹ ti rà á ṣówó yín lẹ fi rà á ṣé ìmọ̀ọ́rọ̀ ni o. Ẹni tí wọ́n dẹ̀ sọ pé gbé gift fún yàn àwọn èèyàn náà mọ̀ pé òun náà ní ṣe ń gidi ẹ̀ lọ́wọ́. Orí ìkànnì la wà nígbà tó fún Igwe tó fún wọn ní mọ́tò nígbà yẹn nígbà tí wọ́n lọ sétí òkun tí wọ́n dé tí wọ́n tọ̀sàbọ̀ àbí tòkunbọ̀ tí wọ́n tòkunbọ̀ tó fún wọn everybody with anybody tó wà díẹ̀ wò pé níbo ló ti rí nǹkan ọ̀kan. Bọ̀ ìgbà tí tọ̀rọ̀ Aisha ìwà ṣẹlẹ̀ mo wá fi wò pé ṣé
tó bá jẹ́ pé káàdì náà ni birthday card àbí nǹkan àbí gbogbo àwọn suya souvenir kan ló fi ránṣẹ́ àbókànra káàdì kan àbókàn pé bóyá ẹ̀yin èèyàn wá ìmọ̀ kan tẹ̀bí ẹlòmíì kan pàkéjì bóyá bíi ìgbà mi téèyàn bá ń ṣe birthday ẹlòmíì lè ra set of àwo ẹlòmíì lè ra bíi iron ẹlòmíì lè ra bíi microwave ó lè ra tv nǹkan yẹn wọ́n lè bòyàn. mo wà rò pé ṣé ibi tó bá ṣẹ̀jẹ̀ wípé wọ́n bòyàn ní nǹkan pé èwo wá ní títí ẹ̀ tẹ́lẹ̀ ò ṣe sọ̀rọ̀ nìyẹn. mo túmọ̀ yìí pé lady yẹn kò kí ń ṣe ẹnìkan tó ń ṣe pérépépé lórí social media easy going person ni tó bá fẹ́ sọ̀rọ̀ bá máa kò sọ̀rọ̀ tó bá máa sọ pé nǹkan tó fẹ́ tó yẹ kí wọ́n pé nǹkan tó bá legit mo máa ń ṣe èmi ò kí ń ṣe nǹkan tí ò bá kí ń legit tó bá tiẹ̀ bá yàn polówó. ìgbà tó dẹ̀ ti ṣí shop tó wà ní Ìbàdàn ọ̀nà àwọn nǹkan polówó ọjà ẹ̀ ní ó ń tajà ẹ̀ ní kí ló dé tí mo máa sọ pé mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ìdí tèmi ò ṣe sọ̀rọ̀ nìyẹn that's my own personal from my own perspective náà ojú tèmi fi wò ó nìyẹn from my own perspective tèmi fi sọ̀rọ̀ nǹkan tí mi fi ṣètò kankan lé lórí bí nìkan sọ pé yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì ìmí ìwà téèyàn náà dẹ̀ máa tètè sọ̀rọ̀ so àwọn tó tètè sọ gbàmí náà ṣe pé mi náà lè tètè sọ̀rọ̀ so kò mí bọ̀ torí pé mo adájọ́ àgbà mo máa fẹ́ kọ̀rọ̀ tí lọ dáadáa lórí afẹ́fẹ́ káwá gbẹ̀mí sí i dẹ̀ fún àwọn tó jáde tó sọ̀rọ̀ báwo lẹ ṣe fẹ́ blame wọn nígbà tí ẹni tó mẹ́jọ gan wá tó sọ̀rọ̀ tó yànnàná ó dárúkọ ó fi sọ́ọ̀nì èmùlé lẹ́yìn ìgbà náà ó ṣẹ̀ṣẹ̀ tún wá ṣe kí ló tún wá júwe bó ṣe ṣí ṣọ́ọ̀bù kò tún wá dárúkọ ibi tó ti ṣí ṣọ́ọ̀bù bóyá sí Badagry àbí sí ó sọ̀rọ̀ pé ó ṣí ṣọ́ọ̀bù aṣọ ó tún sọ tó ń ṣe ó ṣí ṣọ́ọ̀bù number 1 kí ló tún tà ó tún ta aṣọ ìyẹn tún kún ìtọ́wá tún wá wọ̀ síbẹ̀ ni wípé Ìbàdàn kò dẹ̀ sí Aisha òde pé méjì tó ṣẹ̀ṣẹ̀ ṣí aṣọ ó sọ pé ó ti ní ṣọ́ọ̀bù aṣọ tẹ́lẹ̀ olóyèṣẹ̀ ṣí aṣọ bàbá Aláàjì ni mo bá wí o ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó ti wà too direct jù ìdí nìyẹn táwọn tó ń ṣe tó ń bá gbagba gbogbogbò fún lédì yẹn tí wọ́n fi ń dù torí kò sẹ́ni tó máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àpèjúwe ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí wọ́n máa tún sọ fẹ́ yiri ẹ̀ wò àwọn èèyàn sọ̀rọ̀ gan wọ́n ti sọ̀rọ̀ sí lédì gan ó pẹ́ kó tó jáde ẹ fi mọ̀ pé kì í ṣe nìkan ó lóun náà rò ní pé bó bá ti parọ́ mọ́ èèyàn ní orí ìkànnì tá a wà tí yóò bá jáde ó ní kó má jẹ́ pé adìyẹ náà dìde ẹrù tí ì ṣe tìlẹ̀ wọ́n á dìde lórí. bọ́ láàrin èmi àti yín Alhaji Azeez ṣé ìbínú sá ó tún ọ̀rọ̀ korò gan o ṣùgbọ́n mi máa sọ fún yín ẹ dùn torí mi tẹ́ ń wò yìí èmi ni wọ́n ń pè ní ìyá lájẹ́ mọ̀ nígbà bá bọ̀ ọ̀rọ̀ èmi á mọ̀ sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ tèmi ṣe ẹ rí ẹni tọ́rọ̀ mi bá tabà lónìí ẹ bá ń sọ fún nítàn kó má fi ṣe bínú o nínú wọn lẹ́jẹ́ kan o ṣùgbọ́n kẹ́ ẹ lọ túnbẹ̀ ṣe. ẹ wò mí gẹ́gẹ́ bí adájọ́ àgbà lórí ìkànnì tá a wà yìí àwọn ò bá yín sóòótọ́ ọ̀rọ̀ ó lè dùn mọ́ yín nú ó sì lè mọ́ dùn mọ́ yín nú àwọn òkè wojú ṣe táwa ti ju ọ̀rọ̀ wa lẹ̀ bí bọ́ǹbù wò àní yiri ẹ̀ wò mọ́. ṣe é rí kò dá kọkùnrin máa sọ̀rọ̀ jù torí tẹ́ bá wo tẹ́ ẹ sọ ọ̀rọ̀ àwọn tẹ́ ẹ mú wá ọ̀rọ̀ àwọn tẹ́ ẹ sọ àwọn onímọ́tò yín NURTW issue yẹn lẹ gbé wá sórí afẹ́fẹ́ ṣùgbọ́n tọ́rọ̀ bá ti pọ̀ jù àtàmọ́ má tamọ́ ní yóò bá ní nítorí àwíjàre kí tó tán lẹ́nu torí ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ rí wípé ìtẹ́ fẹ́ káyé gan bá ní dá sí ẹ rí pé wọn ò dá sí pọ́ìntì ẹyọ kan tí wọ́n mú bẹ̀ òun lọ̀rọ̀ Aisha ìtẹ́yìn dẹ̀ fẹ́ ká mọ̀ òun kọ́ láyé mú bẹ̀ ẹ̀yin lẹ́dẹ̀ fà á nítorí pé in tó gbé yín wá sóde ẹ ti deviate kúrò ńbẹ̀ èyí ò sì gbọ́dọ̀ torí àwíjàre kí tó ń tán lẹ́nu ìyíyà tẹ́ ẹ yà bàrà kò jẹ́ kí ẹ̀dùn ọkàn yín gan kọ́mọ aráyé gan kí wọ́n notice ẹ̀ kán note ẹ̀ down
gbogbo èròǹgbà ọkàn yín ẹ̀dùn ọkàn yín tẹ́ ẹ torí ẹ̀ tẹ́ ẹ fi wá sórí afẹ́fẹ́ wípé tọ̀ ẹ fẹ́ gbé ọ̀rọ̀ yìí wá ẹ rí pé àwọn èèyàn gangan àwọn èèyàn ṣe kí ni wọn ò yà sí kílódé tí wọn ò ṣe yà sí wọ́n rí wípé ẹ ti sọ̀rọ̀ jù ọkùnrin ni yín kò yẹ kọkùnrin máa sọ̀rọ̀ tó tó báyẹn dé tó bá tiẹ̀ jẹ́ wípé kò yẹ kẹ́ ẹ tó wá tó fi dákẹ́ máa dárúkọ nìyẹn bí ẹ̀yin tẹ́ fẹ́ wá dárúkọ ẹ̀ ṣe investigation yín dáadáa. tó bá tàkókò tá a máa gbé kọ́ a máa jẹ́ kẹ́ ẹ máa gbé kọ́ ẹ máa sì pò wọlé ẹ jẹ́ ká analyze tán tá a bá ti analyze tán a máa ṣe ojú òpó TikTok lẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ máa pè sórí nọ́mbà yẹn náà wọ́n máa pè wọlé. ẹ ò ṣe dáadáa ẹ fẹ́ wá sọ̀rọ̀ ẹ mention names ẹ ò tiẹ̀ pálùwẹ̀ ọkùnrin ní yín sáà àwọn oríṣiríṣi ọ̀nà wà tí èèyàn lè fi ju ọ̀rọ̀ lẹ̀ tí ọmọ aráyé dẹ̀ mọ̀ wọ́n máa everybody máa mọ nǹkan tẹ́ ẹ sọ kálẹ̀ ẹ̀ dárúkọ ẹ̀ bá ju ọ̀rọ̀ yẹn síta kí ẹni tó gba venza kó máa rókì lọ́pọ̀ ẹ̀ pé mi ló ń lè gba venza o àti pé ṣẹ́ni tó gba venza ṣá máa blame ẹ̀ wọ́n fún ọ̀rẹ́ ń jọ́rẹ́ Yorùbá ló sọ bẹ́ẹ̀ Yorùbá ní ọ̀rẹ́ ń jọ́rẹ́ ọ̀rà ń jọ́rà ẹnìkéyìí sì dúpẹ́ mọ́tọ̀pọ̀ èèyàn ń ṣọjọ́ ọ̀bí ẹnìkan bù ú lọ́kọ̀ èèyàn ń ṣọjọ́ ọ̀bí ẹnìkan gbówó wá fún ìfẹ́ ló wà ń bẹ̀ mọ́dá ṣẹ́ wà àyà wa ẹnìkan gbé nǹkan wá fún ìfẹ́ ló wà ń bẹ̀ that is what I'm telling you. èmi mọ̀ fárákùnrin mi ló bá ìṣájà àló sọ̀rọ̀ jù ẹ gbọ́rọ̀ kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́ Yorùbá ní ẹni téèyàn bá lọ sójú ogun tó bá lọ sójú ogun òun lèèyàn máa ń kọjú mọ́ àwọn MC Olúọmọ àwọn onímọ́tò àwọn yẹn gangan ló yẹ kó ṣe kíni ló yẹ kó face kó sọ̀rọ̀ wọn kò yẹ kí ẹni kó dárúkọ rárá ó lè má ṣe àìṣà ó lè má ṣe anybody kò yẹ kó dárúkọ ẹni tí kì í ṣara wọn tí kì í ṣara NURTW kò yẹ kó dárúkọ wọn bí tí mistake yẹn ti wáyé nìyẹn dídárúkọ tó dárúkọ ó ti fa ẹnìkan ìgbà tó tún wá dárúkọ tán tẹ́ tí wọ́n rí wípé àwọn èèyàn ti ń tag Aisha yìí tẹ́ ẹ dẹ̀ mọ̀ nínú ọkàn yín kó tó ní pé Aisha jáde mo expect pé kẹ́ ẹ ti jáde síta kẹ́ ẹ tètè ṣe kíni kẹ́ ẹ ṣe clarification kankan ẹ kò máa jáde pé slip of tongue ni pé àẹjọ́ o mistake ni kẹ́ ẹ lè ṣe apology public apology fún lady yẹn but ẹ ò ṣe not until ìgbà tí lady yẹn wá jáde tó wá lóun fẹ́ gbé yín lórí ẹjọ́. And the fear of Aisha is the beginning of court case in Lefishi. They will baba you. They will show you silly. E wa ri sa. Show tẹ́ ṣe lónìí yẹn. Mo bá yín post ó dẹ̀ pé mo repost ó wà lórí page mi. Sir. Alhaji inú ọdún la wà. Mo ní bẹ́ ṣe sọ̀rọ̀ tẹ́ fún wa packaging pé àwọn tó wà lórí social media wọ́n bá yín tàgé tẹ́ ń sọ kọ́ nìyẹn o Aisha tẹ́ ń sọ ó mọ rẹ̀ kì í ṣe Aisha ilé ẹ ló sà ẹ̀yin àgbàlagbà lẹ́pọ̀ wípé ọ̀bẹ ó ti gé ọmọ lọ́wọ́ tán àwa sọ̀bẹ dànù wọ́n lọ́bẹ ti ṣe tó máa ṣe clarification kan ló yẹ kẹ́ ẹ wá ṣe níta apology ó yẹ kẹ́ ẹ tender apology ní sà. ṣe rí ká ní ẹ sọ pé Aisha kálẹ̀ bá dárúkọ Aisha Tilawa tó ń taṣọ ní Ìlọrin àbá ní kí ni wọ́n ti ń kó Bello sí ní Ìlọrin àbá mọ̀ sọ pé kí ni wọ́n ti ń kó Aisha sí ní Ìlọrin ṣùgbọ́n ẹ pé Aisha Lawal tó ṣe ẹ̀sìn ṣọ́ọ̀bù aṣọ ní Ìbàdàn mo expect kẹ́ ẹ ṣàpọ́lọ́jì ni èmi ò mọ opinion ẹlòmíì o pé mo ti ní ẹrù arábìnrin ọjọ́ mo fọlọ́run bẹ́ẹ̀ orúkọ yẹn ẹ̀yin kọ́ ni mo fẹ́ dárúkọ àbí ìwọ kọ́ ni mo fẹ́ dárúkọ please Aisha ò gba àwọn kan lọ́wọ́ ìwọ kọ́ Aisha ò gba anything kẹ́ẹ̀kan ṣe
kẹ́ẹ̀kan ẹ mọ̀ kẹ́ apologize kẹ́ ṣe the traction àwọn ọ̀rọ̀ tẹ́ sọ apology and the traction ó máa help it ó ti máa help a lot. Ó máa help a lot. Ó dẹ̀ máa ẹ̀kọ́ dẹ̀ ló jẹ́ fún gbogbo àwọn tábà mọ̀ pa ṣàṣìṣe. Àti máa sọ I'm sorry ẹ má jẹ́ kó máa pẹ́ lẹ́nu o because ó máa ń tún nǹkan ṣe gan ni. Ẹ̀yin tampan tẹ́ wà Ìbàdàn ẹ̀yin náà mọ̀ pé kò sí Àìṣà kankan tó wà láàrin tó taṣọ tó ṣẹ̀ṣẹ̀ ṣọ́ọ̀bù aṣọ àfi tẹ́ bàbá rẹ̀. Aláàjì nínú yẹn mọ̀ pé bóyá mistake lẹ ṣe orúkọ tẹ́ ẹ̀gbọ́n yẹn gbé síra wọn ni bóyá sọ́ọ̀nì nìkan ló bẹ̀rẹ̀ tí orúkọ míì rí ṣáájú bóyá orúkọ kan bóyá Àìṣà ló bẹ̀rẹ̀ tí Lawal tó jẹ́ pé bẹ̀rẹ̀ tí orúkọ yẹn lẹ́nu gbé sí tó ṣe mistake àbẹ́ni yẹn jẹ́ kinní kan Lawal àbọ̀ mistake ti wà bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ṣe apology ni public apology and retraction ó yẹ kẹ́ ẹ ṣe sá. So kò yẹ kẹ́ ẹ máa blame àwọn bloggers ẹ má blame àwọn tó gbé picture síra wọn ẹ má blame wọn because ẹ̀yin gangan bẹ́ẹ̀ ṣe describe ẹ̀ ni ẹ wá lóun kọ́lẹ̀ rí fàásì bẹ́ẹ̀ ṣe gbélé àgbékalẹ̀ yẹn bàbá kò sí ẹni tó fà bí ọmọ kí wọ́n bá sọ fún inú máa mọ̀ wípé Àìṣà yẹn lè sọ. Ìdí yẹn tá a fi sọ wípé ó yẹ kẹ́ ẹ ṣe public apology ni kò kí ṣe pé kẹ́ ẹ ti wá máa defend nǹkan tí ò ṣe defend ẹ gbàgbé ẹ Ọlọ́run ẹlẹ́dàgbọ́ nǹkan tẹ́ ẹ kọ̀ àwíjàre ló kù tẹ́ wá ṣe everybody mọ̀ wípé ó ti wà too straight ó ti wà straightforward jù just too straightforward bẹ́ẹ̀ ṣe describe ẹ̀ yẹn wọ́n ti bẹ̀rẹ̀ tẹ̀ ń bá wọn ìtẹ́ tí wọ́n á gbé wá ń sìn ẹ jẹ́ káwọn èèyàn máa wẹ̀ pé who is this man ẹ ṣe ẹ̀pọ̀nú lẹ pè wá ni so káwọn èèyàn wọ́n máa sọ pé báyìí pé ẹjọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ má bínú mistake ni mo ṣe òun kọ́ ni ẹ tí mo fẹ́ dárúkọ kọ́ ni ẹjọ́ ẹ má bínú sister Aishat tàbí arábìnrin Aishat Lawal please I'm so sorry ẹ̀yin kọ́ ni mo bá ẹjọ́ gbogbo ẹ̀yin ẹjọ́ ẹ má bínú ọ̀rọ̀ tí mo sọ yẹn ẹjọ́ mo yọ yẹn kúrò bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ mọ́ kò sí òun kọ́ ni mo fẹ́ sọ kọ́ ni mo fẹ́ dárúkọ ẹjọ́ tó ń tọ́lẹ̀ ẹ má bínú ó ti tán ẹ tún jáde síta tó ń parọ́ fún wa àgbàlagbà ò yẹ kó máa parọ́ ẹ apologize arábìnrin yẹn please apology le need ẹ apologize bóyá ẹ̀dẹ̀ máa bóyá ẹ̀dẹ̀ fẹ́ ṣe lórí afẹ́fẹ́ bóyá ẹ̀dẹ̀ fẹ́ pè lórí fóònù ìmọ̀ but lórí afẹ́fẹ́ lẹ ti sọ ìbáwòwá kẹ́ ṣe the needful because ìbanilórúkọ job the highest order ni o bó tilẹ̀ ṣe wípé àwọn èèyàn wa náà tó ń gbé tó máa yẹ kó bá fi dá ti tèmi ni màá kàn rò wípé tẹ́lẹ̀ pé náà mo ṣe birthday tí yàn bá bùn mí ní nǹkan ṣé wà torí ẹ̀ ìwà mọ̀ ṣe interview fún ni mi ò ní ṣe interview fún ọ Mother Celestia àṣẹ ẹwà ẹ bá wa dá sọ̀rọ̀ tó ń lọ ẹ. Yes ma, God bless you ma. Àwa nìyẹn o. Àmì o, àmì o. Okay, ẹ bá wọ́n ní ẹ bá wa pa WhatsApp. Ẹ jẹ́ pa WhatsApp ká share live yìí ká jẹ́ kó grow. Ká lè máa build wọn kọ́ máa use wọn TikTok ju Facebook lọ. Kọ́ máa use wọn TikTok o. Tọ́ba send hearts mi, mama build the life yìí, mama build the life to her náà. So please let's be doing all that so that we can make the host only my was be dada. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ Aishat Lawal àti Alhaji Isjabal wọ́n ti jáde wípé Aisha yẹn kọ́ làwọn bá wí o wípé àwọn blogger ló lọ ń tàgé ló lọ ń fi picture Aisha Lawal sí. Àwọn nǹkan tá a máa ń sọ lórí ọ̀rọ̀ àràbù lórí social media nìyẹn. Àwọn nǹkan táwọn náà máa ti ṣe findings tó bá ṣe tọ́ bó ṣe yẹ kò yẹ kó máa sáré gbé wá sórí ìkan. Bẹ́ẹ̀ni. Ká lè mọ nǹkan tá a máa sọ̀rọ̀ lé lórí.
because nǹkan tẹ́ gbé wá síta òun làwọn blogger sọ̀rọ̀ lé lórí. Yes. Tẹ́ẹ̀bà gbé débẹ̀ díẹ̀ wọn ò ní bá yín fi kún. Nítorí pé ìgbé wá ló ṣe bá yín fi kún ẹ̀ṣẹ̀ wá jáde nígbà tí wọ́n rí pé ọ̀rọ̀ ti ranjú. Tí lady yẹn ti sọ pé òun fẹ́ lọ, òun máa gbé wọn lọ sí court. Kí wọ́n ní sáà ìgbà ẹlẹ́ṣẹ̀ wọn mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí o. Kí ló mú yín gbé wá tẹ́lẹ̀? Kí ló mú yín bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tójú yóò tó? Ara ń tà ń sọ rẹ o. Àwọn àyàn aláràbù ẹ̀yin tẹ́ ní ẹbí tí ò ní fún wádìí nǹkan òfin tó tó ẹ̀ ní wádìí nǹkan tó yẹ kẹ́ wádìí tó kó tó ní bẹ́ẹ̀ máa gbé wá gbogbo àgbáyé wá bá yín ìgbà tán ẹ̀ ṣe wà ní bẹ́ẹ̀ kan lórí ẹ̀ wá ní bẹ́ẹ̀ kan lórí talẹ̀ wá ta ló ń dà láàmú ṣé àwọn ló ń dà láàmú náà àbò public ló ń dà láàmú ẹ ti gbàgbé pé àwọn kan ṣì tún máa nílùú ọkọ nídìí irú oore yẹn ṣé o ṣe é sọ fáwọn blogger àkókò bàbá wọn dá sí ni ìrọ̀lẹ́ ìnáwó máa bá yín dá sí mo tẹ bá mọ̀ pé ẹ̀fẹ̀ káyé bá yín gbọ́ ilé má gbé wá ta. Bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Mo tọ́ máa fẹ́ káyé bá yín gbé má gbé wá ta. Ẹ̀yin lẹ fẹ̀ ní síta ó lè bá yín fẹ̀. Ṣé ó ní dandan ká bá yín ganu sí? Ó ní dandan ká bá yín dá sí. Ẹ má wulẹ̀ ṣe wá dé kẹ́ wá pàjá lọ́gbọ̀n fún wa pé irọ́ lẹ pa. Ẹ̀pá òpó nǹkan làwọn bá wí. Ta ló wá fẹ́ máa bá wí? Mí ìwà ẹ tún sọ pé tó ń taṣọ nìbàdàn. Ta lè fi understand ẹni tẹ́ ń sọ. Irọ́ ni àwọn atẹ́kì normal measures ni ẹ bá dé ibi tó bá yẹ kẹ́ ẹ ti sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ṣàlàyé wọ́n mẹ́bídẹ́ẹ̀sì kọ̀ọ̀kan ni wọ́n mú jáde next time àwọn kan fi ti yín náà ṣàríkọ́gbọ́n that is my own advice wọ́n fi tí wọ́n ṣàríkọ́gbọ́n so bó ṣe rí ni ẹ ṣe gan ma ẹ bá wa pa WhatsApp Health Foundation ṣe é ṣùwà bẹ́ẹ̀ yẹn. Ó yẹ bá wa dá sí i mo rí pé ẹ̀rín lẹ̀ ẹ ló lọ ẹ̀rín lọ ló ń pa mo ní láìpẹ́ ẹ fẹ́. Mo tó ṣẹlẹ̀ ṣe ṣọ ó lè má mí ní Àìṣà. Ó lè ti sọ pé òun lọ sí law 7 years. Aláìṣà ibi tó ti jáde wá ní ibi tó ti di ibi gidi náà ti di àwọn dẹ̀ ti já wọ́n ti dúró tán láti bá fa wàhálà má yẹn ti rí nǹkan tó ń bọ̀ ló ti wá dìbò irọ́ ló ń pa. Èèyàn dáadáa dé láìṣà o. Yes ọmọ mi nínú industry ni yàrá jẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé second part of page mi ni eléyìí. Okay. My real page is 10 pence. If you don't put the 10 pence, actress is me. And I'm a producer and I'm an actress. So Bẹ́ẹ̀ni. All right, ma. Thank you. Thank you. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ pé kì í ṣe pé Àìṣà gangan ló wá fún ohun àti MC Olúọmọ gangan àwọn onímọ́tò ni wọ́n jọ ń bínú pé MC Olúọmọ ó nànà kùnà. Ó náà ni mo sọ pé àsọtán ni àsọbàjẹ́ ni àsọjù ni. Ó gbé mọ́tò fún fẹ́ǹsà fún ọba yọ̀gbọ́n fẹ́ǹsà rí èmi ò ní fẹ́ǹsà rí. Amarogo. Ẹgbọ́n náà ṣé tó bá jẹ́ pé mo bá ń ṣọjọ́ òbí. Irọ́ ẹ máa gbọ́ ò ṣé tẹ̀yin bá ń ṣọjọ́ òbí lẹ́yìn kan bá wá gbé mọ́tò fún yín wípé ẹ gbà ó fún ṣe gift fún ṣé ẹ máa béèrè pé mo ló ti rí ta ló rà á ta ni mo ló ti rówó ṣé ẹ máa béèrè. Àbọ̀ sì bọ̀ sí ọmọ yẹn ò lo vẹ́ńsà rí wọn ò gbé fún. Ó ti ṣe interview lọ́dọ̀ Bíọ́lá gan Bíọ́lá ti interview ẹ̀. Ma? Ó dẹ̀ máa mind business. Yes, I know her very well.
sọ̀rọ̀ rí tó dárúkọ Aisha rí ni kò tí ì sí lórí social media. No, kò kọjá ayé. Kò kọjá ayé, yeah, ó wà research kò. Ó dẹ̀ ní name to protect. Why are you dragging innocent people? Olúṣọlá Adéníyì. Gbogbo kí ni báyìí gbogbo títí. Johnson Ọládàpọ̀. Ṣé àdìmọ́ tó wò ní wípé Aisha wà bẹ̀ lọ ṣàgbọ́lọ̀ kàní àtọ́kà náà rí láì àmọ́tò tó ń lò ó gba nínú ayé ju wọn fẹ́ sàlọ náà. ju fẹ́ sàlọ gan àpá ju fẹ́ sàlọ. Àmọ́ àwọn tí ó lú ọmọ fún ní mọ́tò náà, àmọ́ wọn. Because kí ló ń ṣẹlẹ̀ gbogbo tó bá tẹ̀ wá fún ni wọ́n tẹ̀ wá fún ní rẹ́jù. Victoria Odunsi. Kí wá ní títí kí ni ìjà kí ni nǹkan tó lè fà tọmọ lọ́mọ níbẹ̀. Gẹ́gẹ́ bí Fisáyọ̀ mi kò ní gbà. ọmọ ìlú ìṣẹ́ṣẹ́ pẹ̀lú ẹ̀ tó lè fi fún òní. Dẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ní pé ṣẹlẹ̀ mi tiẹ̀ mọ̀ wípé slip of tongue ni àṣìṣe ni mi ò sọ pé máa yẹn mo mọ̀ wípé ó lè má ní Aisha sínú rárá. Tí o bá ti ń sọ̀rọ̀ jù àsọtán. Ọ̀rọ̀ tó ẹmọ tó ṣẹlẹ̀ ni ṣe rí ọ̀rọ̀ tó sọ lórí afẹ́fẹ́ yẹn àwọn olú ọmọ àti kí lórúkọ bọ̀bọ̀ ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lórí Facebook TikTok pẹ̀lú ọmọ àti ẹnìkan ló ń bá wí mo ti gbé bí Galaxy àbí kí lórúkọ bọ̀bọ̀ yẹn ná ó ní olú ọmọ àtẹni tó ń bá wí irọ́ Dáládì kọ́ ẹ̀yin tẹ́ wà lórí ẹjọ́ máa wo kọ́mẹ́ǹtì sí àwọn tó bá ẹ̀yin tẹ́ wà lórí Facebook náà àbí lórí TikTok máa wà faster ó lẹ́ni tó ń bá ìwé bọ́ yẹn máa ń ṣe ṣó báyìí fáwọn onímọ́tò báyìí bọ́ yẹn gangan ló ń ta ohun àti ẹ̀ ohun wọn jọ ń sọ̀rọ̀ ó wá ń ta sí pẹ̀lú olú ọmọ yẹn support olú ọmọ speaker náà ni bọ̀bọ́ yẹn so ọ̀rọ̀ bíi pé kó wá máa sọ pé olú ọmọ náwó nínàkúnà bí ó náwó bó ṣe sin olú ọmọ tó ó fún ní kinní kan ẹ ó gbowó legacy Tẹ̀lágàníyù Adéwálé kò ní bàjẹ́ fún yín legacy àti olú ọmọ ló ń ta sí ṣe rí àyàbá ọ̀rọ̀ gan ṣe rí problem tó wá torí ẹ̀ gbé ẹjọ́ wá sórí social media gan ayé ò wá bá a mójútó wọn ò bá analyse ẹ̀ wọ́n kàn rọra mú ṣókí wọ́n kàn rọra mú ọ̀rọ̀ Aisha wọ́n kàn rọra mú jáde nínú ẹ̀ ni. I'm telling you ọ̀rọ̀ tó wá sọ̀rọ̀ tó ń dùn ni gbogbo àwọn ìwà tó bí nípa ìwà burúkú tí olú ọmọ ti wù nígbà ìṣèjọba ẹ̀ bó ṣe ń gba owó lọ́wọ́ àwọn èèyàn tó ṣe ń gba ọkọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó bá sọ pé ó fẹ́ fún ẹnìkan ní gáràjì tó ṣe bá ní kó lọ mú kíní kan mílíọ̀nù wá tó ṣe gba kíní kan fún kíní kan mílíọ̀nù lọ́wọ́ ẹnìkan bó ṣe sọ ló wá fẹ́ sọ. So àsọ bàjẹ́ àsọ tán tọkùnrin ẹ̀bọ̀ ká ní pé iṣẹ́ ni mo máa ń sọ pé nǹkan tó bá lọ sójú ogun ni kó kọjú sí. Ká ló bá kọjú sí nǹkan tó bá lọ sójú ogun pé mo wá fèsì legacy àti olú ọmọ àwọn ni gan ni mo wá fèsì wọn tí ò bá jọ kó mo máa ń sọ fún yàn tí èèyàn bá ti mention names èèyàn lọ́mọ jà àṣìwé òde tàṣì sọ ó wá jọ sọ pé ṣe ní problem mistake tó tún wá lọ ṣe jù ó wá dárúkọ Aisha kọ́ lọ sọ pé ó tiẹ̀ fún Aisha lára àwọn onítìátà yẹn ó fún ní mọ́tò ṣé bàbá yóò ní sọ pé wọ́n máa bá Aisha pọ̀ ọ̀nù mọ́tò kó má dárúkọ ẹ ti understand àwọn èèyàn kàn máa rò pé Aisha wo ló ń sọ ni ṣé Aisha tó wà láyé ni àbí Aisha tí ó ti kọjá lọ ṣé Aisha tó wà l'Íbàdàn ni àbí tó wà l'Abẹ́òkúta àbí tó wà l'Ékòó onílàpọ̀ akọ̀ máa forí wọn máa forí òtún wá sọ yìí pé Aisha ó tún wọ́n forúkọ bàbá rẹ̀ sí Lawal iṣẹ́ tó ń ṣe ó sọ pé ní tíátà ọ́fíìsì olótú ṣẹ̀ṣẹ̀ sí ṣọ́ọ̀bù aṣọ n'Íbàdàn. So mistake tó ṣe nìyẹn èmi náà expect pé ó ti ṣàṣìṣe yẹn mo expect kó wá ṣe apology and retraction ni mi expect kó tún wá máa yí ọ̀rọ̀ yẹn pé kì í ṣe Aisha tẹ́ ẹ rò bí lòun bá wí ẹ̀yin blogger lẹ́ bá ń tàgé wọn ò rán yín pé ẹ tún ní interest ni ṣẹ́yìn èèyàn tún ní interest ṣé ẹ tún ní fẹ́ kó tún lọ mú mi wà ni. ẹjọ́ ta ló ẹjọ́ bá wa mute ṣé TV lẹ́wà mẹ́yà mi. Queen ṣọ́dọ̀ yín ló ti ń wá SS Foundation mo ń gbọ́ àwọn ṣé TV ló ń wọlé síbi tá a ti ń sọ̀rọ̀. Okay. Okay bí a Lady T gbogbo TV tẹ́ ń wò ń wọlé síbí o.
èmi kọ òwe àdó ọmọdé àṣẹlẹ̀. No, Lady T ni. Okay. Mọ̀ wípé mute wọn lọ́dọ̀. Mo ti fẹ́ mute ẹ̀ báyìí. Ẹ fi mí ṣe moderator tẹ́ bá níbi tó ti ṣe mọ́. Sister kiri tiẹ̀ wà mí. Orí ẹyẹ sí. Yeah. Ó sọ pé kì í ṣe Aisha ilé Yorùbá mi. Okay. Aisha tó ń pariwo ló wà. A fẹ́ mọ Aisha yẹn gbogbo. Àní ẹ̀yìn ẹ̀ stubborn àlọ́ àti ní Aisha yìí kọ́ là ń bá. àbí kì í ṣóhun àbí ẹ̀jẹ̀ ṣe wá lágídí ẹ̀ ṣe wá stubborn báyìí gan-an. Ada fẹ́ mọ Aisha tó ń sọ àti gbọ́ Aisha làwà Aisha làwà ilẹ̀ ní tó ṣílẹ̀ ní tó ṣáṣí tó tàbí ọ̀pá ìlọ̀yà fẹ́ mọ̀. Ẹ̀yin èèyàn máa wà á dẹ̀ wá bẹ́ wá ẹ má tún jẹ́ ká máa wá fi ìdí kókò ọlọ́rọ̀ sọ wípé. I know. Ìsàlẹ̀ kòkò. Mo understand. Go. Come on. Thank you. Ó sọ ọ̀dọ̀ Aisha náà tó bá bẹ̀rẹ̀ pé slave of none yìí ni wake up strong yẹ kó fi sọ bí arúgbó bẹ́ẹ̀ ló fẹ́ tó dá ó jẹ́ ká mọ̀. Nǹkan tèmi ń sọ ni wípé ó yẹ kó apologize ni. Ó sọ pé ẹni tó ń bá wí kí lẹni kó apologize ẹni tó ń bá wí. Má bínú Aisha mo information yẹn má bínú torí Ọlọ́run. Mistake ni ìwọ kọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀ orúkọ kan ni orúkọ ẹ̀ bọ́ sí mi lẹ́nu ni kì í ṣe ìwọ ni ẹni tó ń gbé mọ́tò fún wọn gbé mọ́tò fún ẹ kì í ṣe ìwọ gbọ̀ngàn ni o I'm sorry má bínú gbogbo ọ̀nà tí bá fi jẹ gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà bá mi bẹ̀ kó má bínú mo sorry fún gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà tí mo ní spade yín nǹkan kan bẹ́ẹ̀ yẹn. God bless you. God bless you, ma. That is what I was expecting. Yes. Exactly. Accept because tí mo expect nìyẹn kó ẹ mọ̀ ṣé mo pé kò sẹ́ni tó lè ṣàṣìṣe Ọlọ́run má jẹ́ ká ṣe ẹ ká ṣìṣe àṣìwí òde tá sì sọ kò clarification tó ṣe yẹn kì í ṣe mú kò tẹ́mi sọ nìyẹn ó yẹ everybody èmi expect kó apologize sí gbogbo ẹ̀dẹ̀ tán because I want Victoria Odusi Aisha Lawa only she's a public figure yes. So the public is interested. Kí lẹ ṣe tún fẹ́ kán tún mú mi wá ní wọ́n láwọn ní interest wọ́n tún lọ máa ní ṣáìtì làwọn àmì wà wọ́n ní interest public interest. Ó dáa bá. Ṣé àní problem tó gbé wá sórí social media ní tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn NURTW ganu sí yẹn. Wọ́n mi lọ láwùí fún. Ma. Àjọ tẹ́ ti ṣe tẹ́ ṣàánú àwọn èèyàn tẹ́ ṣe gbogbo ẹ̀ mélòó náà contribute fún yín. Àrí wọn. Is it not with them themselves? Àwọn dẹ̀mdẹ̀m náà ni. Àwọn dẹ̀mdẹ̀m ni wọ́n jọ ń nà. Why tó wá dà ọgbọ́n tí a bá fi ń láwà ní fún lórí social media torí kéde? Wọ́n máa yan bẹ́ẹ̀ lọ́rọ̀ kò ṣùgbọ́n ọmọ tó fi sí àyànjú rẹ̀. A tún yanjú ẹ̀. Àyànjú rẹ̀. Kò sí wàhálà. Mo fẹ́ táàgì Aisha báyìí sí. Ẹ bá wa táàgì Aisha. Ẹ máa bá wa bẹ̀ náà ni káìsà má bínú because tí Aisha bá lọ gbé onímọ́tò tó bá lọ gbé ọ̀rọ̀ tí ó ń dùn máa yẹn gangan gbogbo ọmọ aráyé ò bá sọ pé MC Olúọmọ ó ṣèjọba bákanbákan kò ṣèjọba dáadáa ọ̀rọ̀ pé ọlọ́mọdé afẹnu kọ káwọn lọ́wọ́ ọlọ́run ló tí máa yẹn gan jírí lọ́jọ́ mẹ́ta tó fẹ́ ṣe ṣó yẹn dẹ́ mo expect pé kó immediately ló yẹ kí káwọn èèyàn ti correct ẹ̀ bó ti ń ṣe live yẹn dẹ́ ìwọ tó fẹ́ máa sọ̀gán tó fẹ́ dárúkọ èèyàn ó yẹ kó o ní script
so that kini kó dẹ̀ ṣe findings ẹ̀ dáadáa. Wọ́n ní aláyé mi gbọ́rọ̀ kọ́ọ̀tì ẹ̀rú bà. Màmá mi Tóyìn Abíọ́lá lọ́ọ̀yà ni Abíọ́lá lọ́ọ̀yà ni Aishat. Ṣé ẹ sì mọ̀ pé kò ní fowó ṣe kéèsì? Ẹnu kó lọ aṣọ tó aṣọ adájọ́ lọ́ọ̀yà ẹ̀ tó ti gbélẹ̀ ẹnu kó lọ gbé kó tún gbé wọ̀ ni kó nìṣó níwájú kò kú ní fowó gba lọ́ọ̀yà. Kò sí online òun gangan agbẹjọ́rò ààrẹ. But for real, this thing is very bad. A lot of wo bí àwọn èèyàn ṣe intro wọ́n ti búlì ẹ̀gàn. Ìyí tó ti ẹ̀gbọ́rọ̀ wá tó jọ́rọ̀ ara ẹ̀gàn tó gbé wá. Ìyẹn Bíọ́lá Adébáyọ̀ tó gbé wá tó kàn fi sọ̀rọ̀. Ẹ wò báwọn èèyàn ṣe ń yí ọ̀rọ̀ yẹn kiri. Ẹ wò bó ṣe ń ṣe gbàásgbòsí Bíọ́lá. Ẹ bó ṣe ń ṣe gbàásgbòsí ọkọ ẹ̀. Èmi ò mọ problem àwọn èèyàn. Ẹni yẹn ò kúkú sọ pọ́kàn ń lu òun. Kò sọ pé kò sọ nípa violence pé kankan pé kíní kan ṣẹlẹ̀. Ó tún ṣé mọ̀ ṣé láwọn èèyàn bí kí ayé nǹkan. Pé obìnrin wọn ẹ mọ̀ báwọn ọkọ obìnrin wọn obì máa ń kú sọ̀rọ̀ lọ́wọ́ ìlànà ẹlòmíì wọ́n sọ pípò obìnrin wọn because gbogbo ọmọ sọ̀rọ̀ àtètò sọ ẹ̀bẹ̀ sí ní sọ ẹ̀ ń wà díẹ̀ ẹlẹ́nìkan tó kú bá ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ tó lóun ẹ̀gbọ́n sísá kìíní ẹ bá sọ̀rọ̀ ní ẹlẹ́gbẹ́ o. Ẹ bá sọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ ọjọ́ ibi tẹ́ ti fàdé ọmọ lọ́mọ tó ní ẹgbẹ́ ẹni tẹ́ bá sọ̀rọ̀ ní kọ́nàkọ́nà ẹ jẹ́ kó wa ẹ wá sọ ọ̀rọ̀ níta ẹ wá ta fíìmù ẹ wá dé pọ́ǹkì ẹ wá ṣe kọ́ àwọn àṣà ó bẹ̀rẹ̀ láti orí Facebook ẹgbẹ́ sórí dákàmù yìí ó di gbòs ẹbẹ̀ sí ní sọ oríṣiríṣi fọ́ọ̀mù ẹjọ́ tí wọ́n lóyún alájí ṣe bí ẹni tí a nù lára ń ta ẹni tó wọ bàtà ló mọ bí tí bàtà ti ń ta I'm telling you. ẹni tó wà nílé ọkọ tó gbádùn tó sì wàhálà tó sì dààmú fún tó fẹ́ kó n fẹ́ kó nílé ọkọ ìfọwọ́tì. It's not possible. Kò possible. Ó lè máa ti rọ́jú kí agbára ẹ̀ má gbé rọ́jú mọ́. Kó má rò ó pé let me just go because ẹnìwà ó lè máa jà wọ́n lè máa búra wọn rí wọ́n lè máa ṣe kọ̀kọ̀ bẹ́ẹ̀ táwọn kọ̀kọ̀ wà tó yẹ pé tó máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún láéláé tó dẹ̀ máa dùn ún. Àwa rò títí pé kí ló ṣẹlẹ̀ Yàrá-Adé, I have a sister I love her so much but tí n bá ti wà lọ́dọ̀ ẹ̀ tí n bá lọ sọ́dọ̀ ẹ̀ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ kò ń bá mi lára mu a máa jẹ́ ọgbọ́n ìdẹ̀fẹ́ bàjá a máa jẹ́ ọgbọ́n ọkàn fún mi ẹ̀mọ̀ mo wá ń rọ́jú pé kí ni ká ti gbọ́ mo ṣáà ń rọ́jú ṣé mo pé bí mo ṣe rọ́jú yẹn bí bèbè dẹ̀ láì. ẹ Ọlọ́run yes. tí bá ti lọ gbọ́ yẹn ọ̀rọ̀ pọ̀ yeah I'm telling you the truth èmi ló ṣẹlẹ̀ sí. tí bá ti wá rọrùn yẹn nídìí mi máa lọ sókè ó lè máa rọ pé mi fẹ́ máa jà bíbí máa lọ sókè máa tún pè é máa tún máa bá a sọ̀rọ̀ ṣé mo pé kí n tí máa fi pè by force by fire máa wọ́yàn mọ́ra kí n máa ṣe one day mo sùn lóru àyà bá ń dùn mí ọ̀rọ̀ ẹnu lójú ẹ̀rẹ́ ń dùn mí gbàtó di láàárọ̀ bá fa kíní bíbí mi ìbáwò Yàrá-Adé ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹjọ́ bóyá ni máa. bíbí mi wà ní 200 hello ẹ kálẹ́ ṣé kí n gbé yín sórí ètò kẹwùlẹ̀ dúpẹ́ lọ́wọ́ everybody. Bóyá later bóyá kí n pè yín tí bá ṣe tán wáyé àbí ẹ máa pè yín later ó dá okay sir all right ó dá sir yes sir àwọn ẹgbẹ́ onílù gọ́vnà Abdon àwọn ẹgbẹ́ onílù ní Lagos State chapter yes wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wa but wọ́n làwọn máa pè mí so wọ́n fẹ́ pín ní feedback àwọn ìpàdé tó ń lọ ṣe pẹ̀lú àwọn alága tó ń gbá wọn tó fún wọn ní 5,000 per show. so nígbà tí mo jí láàárọ̀ bíbí mi wà ní 200.